Oògùn fibroid tí Yorùbá ń pè ní oyún ìju. bẹ́ẹ̀ ni ẹ bá mi gẹ́ẹ̀tì hajmon bishop wheat wàá rí ní Indian shop àbáwọn Islamic shop bishop wheat gẹ́ẹ̀tì ẹ̀ pẹ̀lú oblator seed tá a mọ̀ sí abèrè gẹ́ẹ̀tì ẹ̀ pẹ̀lú kán potash díẹ̀ lọ mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ sọ di powder ìlàjì ṣíbí ìjẹun láàárọ̀ kùtùkùtù pẹ̀lú warm water àbí ògì ẹ̀kọ lálẹ́ náà bẹ́ẹ̀ sáà kó tó jẹ nǹkan kan láàárọ̀ kùtùkùtù ló ti máa lò alẹ́ náà tó bá mọ̀ pé ò ní jẹ nǹkan kan mọ́ síwájú kó tó ṣiṣẹ́ yìí àbí tó bá ṣiṣẹ́ ìtọ́ nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní àkáǹtì nọ́mbà ní fáwọn ọmọ aláìní 2044237680 àkáǹtì nọ́mbà fáwọn aláìní 2044237680 First Bank of Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization bẹ́ẹ̀ ni fún èké nínú ìpèníjà both natural and spiritual problem ẹ kọ́ńtàtì wa Global Dahiratu Dhikrlahi Health and Spiritual Department lórí +234-810-913-1425 lórí èké nínú ìpèníjà both natural and spiritual problem ẹ WhatsApp àbíkẹ́ pé ọ̀dà rẹ̀ lórí +234-810-913-1425 so àwọn product wa ní lóríṣiríṣi DHL là ń lò láti DHL product wa all over the world adẹ̀ ń lo GIG logistic náà ẹgbẹ́ ti Caterpillar transformer 1100 power bulldozer met fibroid memory booster transformer 1100 then Caterpillar all in one natural app miracle leaf ta fi ewé ọ̀tọ̀ọ̀tọ̀ 100 àti má ìzẹ́mzẹ́mù ṣe ó wà ń bẹ̀ ẹsẹ̀ wú ni ikùn èèyàn wú ni ètò sàárà wà tó legit ètò àdúrà wà tó legit àwọn àlàl powder wà tá a máa ń ṣe fáwọn èèyàn yàtọ̀ sáwọn product gbogbo owó obìnrin tó bá ti rí pé ó ní ìpèníjà 2 sí 3 tọ́jọ́ dẹ̀ ti ń lọ ọmọ ẹ lọ́wọ́ wá lọ fún full package wa láti lè lóyún láti lè finú ṣoyún kó fẹ̀yìn gbọ́mọpọ̀ kò sí ìrújú ń bẹ̀ bí sínú láì ta'ala àbọ́kùnrin tó yẹ pé ó ti ń lo oríṣiríṣi nǹkan sí nǹkan ọmọkùnrin ẹ̀ kò fẹ́ ṣe déédéé wá lọ fún full package wàá dúpẹ́ fọlọ́run especially fóbìnrin tó ti rí pé ó ní fibroid ó tún kúrò fibroid ó tún ní ẹ̀dà ó tún kúrò lẹ́dà ó tún bọ́ sí blockage tube ó ti ń rí nǹkan méjì wàá rí pé àwọn obìnrin míì láti 20 years plus ló ti ń jagun pòun fẹ́ di ọlọ́mọ láyé tí ó dẹ̀ dákẹ́ tó fi wọ 50 years nǹkan tó ṣẹlẹ̀ ni pé kò rí àwọn nǹkan tó kó nǹkan yẹn sínú tó jẹ́ both natural and spiritual kó lò lẹ́ẹ̀kan náà èyí tó máa lò before period èyí tó máa lò during period èyí tó máa lò ní after period tó máa jẹ́ magnet tó máa prepare womb láti lè carry láti lè conceive kò rí àwọn nǹkan wọ̀nyẹn lò ní nǹkan tó fà á nìyẹn ẹ kọ́ńtàtì wa láti lè wá get full package má wo towó bí sínú láìta aláwọ̀ adúpẹ́ fọlọ́run ètò àwẹ̀ wà tó legit ètò sàárà wà láfi yanjú kéèsì yín tó legit ètò àdúrà wà tó legit láfi yanjú kéèsì yín àti àwọn àlàl powder bí sínú láìta alá ó ń rí ìjákulẹ̀ ó ń máa mú bọ́ ó wá ń lo ìbò bí aláìsí ó ń ṣiṣẹ́ bí aláìṣe ọjà òtà ìlọsíwájú òba ó ń bẹ lọ́rùn ìwé ìgbélu èyíkéyìí bó ó wà lórí ẹ̀sán lọ́jọ́ pípẹ́ ó lọ́wọ́ ayénú lẹ́sẹ̀ ayénú wọ́n di oyún mọ́ níkùn ẹ̀ kọ́ńtàtì wa bí sínú láìta alá right way ló wà inshallah rahman because wala taqulanna li shay'in inni fa'ilu salika gada illa an yasha Allah kulli da'ila uddawahu faltatlibu dawahu lidayyikum fala tatlibuhu bi aram Ìbẹ̀jùlẹ́kì la wà Lagos after ẹlẹ́kọ̀ọ́ masalam wa ila liqa'i inna li zata lillahi jami'a gbogbo agbára Ọlọ́run ọba lónìí o.